ó bá yẹ jẹ́ àmọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́. Má ṣe báwọn wọ́dà wá tó tẹ̀sẹ̀ mọ́lẹ́ ọ sì tẹ̀ dúró ewu ogun ọ lómi ọmọ yìí ṣe 10 million. Wo bí bó o ti ń lọ ọ lọ rè ọ bọ̀ rè. Ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́jò. Àyún lọ àyún bàbá yìí lọ́wọ́ mọ́ yún ẹnu. Gbogbo mi bá lọ ọmọ lọ yọ ọmọ bọ̀ rè. Àtọmọ mi ó mọ̀ mí. Ọjọ́ òní ni. 5-5 láǹṣẹ o. Ọ̀ rí nǹkan èmi tí mo bímọ ọdún dárí bá mi fún wo tọ́mọ rẹ ni. Ẹni ọmọ ìlú bíi 5-5 láǹṣẹ. Ọmọ wo ni mo bí kì í sọ fún mi pé mo ṣe àwọn eré kan nígbà mo wà kékeré kan nu àwọn ọmọ ni. Àwọn yìí náà lè padà wá. 10 million ó tẹ o ní December. Ojú mi ni. 10 million. 10 million ní December. Mo jẹ́ ti December yìí. December ilé yìí ti jẹ́ ti níbo lọ ti wá rí. Owó ilé ẹjọ́ bá tiẹ̀ lọ òwò làwa ṣe owó tá a ṣiṣẹ́ ó ti pé wa àti rójú owó àti rere láti ní 5-5 kí kálukú ó dòdò náà bá tiẹ̀ lọ. 5-5 ní kí ni owó wò lẹ́ ń pín ọmọ mi bùn mí lówó ọdún fẹ́ bá mi pín ọmọ bó ti jẹ́ ni. Ọmọ wo lọmọ ẹ̀. Bàbá sẹ́ẹ̀sì ni àbí ẹ̀ ṣe kí n mọ bá tèmi lọ igbó ní ìta àjọsọ kẹ́ ẹ tó mú mi dé ọ̀dọ̀ wọn kó wọn ó ṣe. Kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. Ọkùnrin dákun ní sùúrù dákun àwo èèwọ̀ dákun jáde kìíní yìí ọ̀rọ̀ owó là ń sọ ìwọ kò síye tí a fẹ́ gbà tọmọkùnrin yóò ní tẹ̀síwá o. Kí ló fẹ́ ṣe àwọn ti dé ojú dédé ló fẹ́ ṣe kí ló dé. àyẹ̀wò sáà tiẹ̀ kọ́kọ́ sọgbọ́n fẹ́ ṣe tẹ́tọ́ fẹ́ ṣe náà. Ẹ wo bí mo ti ń wò wọ́n wọn ò ní lè ṣe bóyá kí n mọ bá tèmi lọ kí n lọ rí gbé fẹ́ lómi tí ó bá mi ṣe. àìrọ̀ máa ń sọ̀rọ̀ ẹlòmíì. ọ̀mọ́rò wo tá à ń sọ yìí. Kí ló fẹ́ ṣe. a ní kò sí iye tó béèrè lọ́wọ́ ọmọkùnrin tí ò ní tẹ̀sí ọ ìwọ sàṣọpọ̀ ṣe tán tó fẹ́ ṣe. Kí ni fẹ́ ṣe kí ni fẹ́ ṣe ọ̀gbẹ̀dá dédé mú yẹn wá. Ẹ wo bí lákòókò tí wọ́n èsòfò tí wọn ò bá ti lè ṣe ẹ jẹ́ lọ rí bẹ́ẹ̀ lómi wọ́n rí. èyí ni ọmọ tó bá wẹ lómi o èyí ni ọmọ sọ. a ní owó ìwọ tá a kọ́kọ́ ṣe bí mi rí ìwọ rẹ̀ ṣé èyí máa rí kan tí ọ̀dà ẹ̀ máa ta yẹ̀ sí ọkọ̀ sọ̀pọ̀ sí tán ọ̀fẹ́ sí èyí ṣe tán tẹ́sí pápá kó tẹ owó sí wa. Ìwọ náà gbọ́n tó ń sọ ọ́ sàn ṣe lórí kí la fẹ́ ṣe èlò ló fẹ́ tẹ̀. Kò sí iye tẹ fẹ́ tí wọn ò lè tẹ o. Wo a ti ṣe tán a ṣe àwo ṣe ṣùgbọ́n 10 million lágbà. 10 million. Wọ́n san ṣe ti ṣe tán. A ti ṣe tán wo. ń bọ̀ sí ìbéèrè àkáǹtì. Kí ló ní tọmọ bẹ́ẹ̀ ìbẹ́ ìyá báyìí ṣe ẹni tó fẹ́ ṣe nǹkan lọ́jọ́ ṣe ọ̀ pé kí. Ẹ̀yin tẹ́lẹ̀ ní ìní bàbá nígbẹ́jọ́ mo ní o ṣe rí báyìí kọ́dà babaláwo ni ẹ́. Bẹ́ẹ̀ni ẹlẹ́ o mo kí gbogbo yín o èmi mo bí èmi bàbá rẹ̀ àbúrò ò ní ṣe yín ire o. Ṣé o ti ya fọ́tò náà? Mo ti ya ọgbọ́n. Ẹ ń pe kí ni òjijì wọ lọ bí. Ẹ bá ń pe ọgbọ́n tí ó ṣe fídíò pẹ̀lú gbogbo àwọn èèyàn rẹ̀ ní ọ̀hún nísìn tó ti ń sọ fún wọn pé èmi ni bàbá òun ọ̀nsáré bẹ́ẹ̀ ju àìlọ. Ẹ pe àká nọ́mbà yín. 21 jàre 21 53 44 96 0. Ọmọ fẹ́ ṣe nǹkan fún bàbá alárinà ń tẹ́wọ́ kí n tiẹ̀ wọ lọ bá a bí ni. Owó ìwọlé ó sì mi 10 million ọwọ́ mi ti ti ọṣẹ. Ẹ mọ̀ pé yín ó bá yẹ jẹ́ àmọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́. Má ṣe báwọn wọ́dà wá tó tẹ̀sẹ̀ mọ́lẹ́ ọ sì tẹ̀ dúró ewu ogun ọ lómi ọmọ yìí ṣe 10 million. Wo bí bó o ti ń lọ ọ lọ rè ọ bọ̀ rè. Ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́jò. Àyún lọ àyún bàbá yìí lọ́wọ́ mọ́ yún ẹnu. Gbogbo mi bá lọ ọmọ lọ yọ ọmọ bọ̀ rè. Àtọmọ mi ó mọ̀ mí. Ọjọ́ òní ni. 5-5 láǹṣẹ o. Ọ̀ rí nǹkan èmi tí mo bímọ ọdún dárí bá mi fún wo tọ́mọ rẹ ni. Ẹni ọmọ ìlú bíi 5-5 láǹṣẹ. Ọmọ wo ni mo bí kì í sọ fún mi pé mo ṣe àwọn eré kan nígbà mo wà kékeré kan nu àwọn ọmọ ni. Àwọn yìí náà lè padà wá. 10 million ó tẹ o ní December. Ojú mi ni. 10 million. 10 million ní December. Mo jẹ́ ti December yìí. December ilé yìí ti jẹ́ ti níbo lọ ti wá rí. Owó ilé ẹjọ́ bá tiẹ̀ lọ òwò làwa ṣe owó tá a ṣiṣẹ́ ó ti pé wa àti rójú owó àti rere láti ní 5-5 kí kálukú ó dòdò náà bá tiẹ̀ lọ. 5-5 ní kí ni owó wò lẹ́ ń pín
ọmọ mi bù mí lówó ọdún fẹ́ bá mi pín ọmọ bó ti jẹ́ ni. ọmọ wo lọ mẹ́. níbo lọ ti rí níbo lọ ìbílẹ̀ ti jẹ́ ó lágbàá o. ṣé wọ́n ọmọ ni. 10 million. dákun ṣe mò ń sọ fún ọ pé kò sí ìta fẹ́ gbà ṣé wọ́n mẹ́ni tó jókòó ni. 10 million nínú December yìí ti jẹ́ ti. àyàbàyàbàyàbà ṣẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ gbádùn ara yín December yìí mo kù 10 million kí ni ìṣe mọ wá bẹ́ẹ̀ tó gba nọ́mbà rẹ̀. ní nọ́mbà rẹ̀ ọkàn wá náà ni. àṣedá ó yẹ ó ní nọ́mbà rẹ̀ ó yẹ ó ní nọ́mbà rẹ̀ bó láti rí. gbọ́gbà ṣé o sọ̀rọ̀ mọ̀ ṣé wọ́n gangan fúnra rẹ̀ sọ̀rọ̀ dàmọ̀ ní ó wá jẹ́ èèyàn kan tó sọ̀rọ̀ mọ̀ tó bá rẹ̀. lọmọ yìí èmi ò mọ̀. ọmọ ta ni. ó ṣe jòkó nìsín ọmọ. sọ wá rò pé mo lè mọ̀ kí n máa sọ pé tó èèyàn ló ń fẹ́ ṣe kí ni tí ó túmọ̀ pé yóò tẹ̀wó tí wò ní ti. ìwé tó láti wèé ka kí ni pépà àwọn tó yẹ sì gbọ́ rẹ́díò ń dàpọ̀ kan lọ́fà tó fi mọ̀ ọ̀wá mọ̀ fọ́gò. fọ́gò nù ọ̀daràn paraku ni ọ̀gára ọlọ́sà. máa pààyàn jẹ́ ní padì kalẹ̀ lẹ́ẹ̀ báyìí. fọ́gò ló gbóyan ìtìwé pétì. tí wọ́n wá. mo lọ ti wá rí. ọgán ìwọlé tọ èmi náà wẹ́rẹ́ ni tó bá sì kọ́ àlàyé ló ṣe ni àwọn kò sí ọdún tó bá jẹ́yìn ni pé gbogbo kan tó kéré ni. wọ́n ń wá gidigidi ní káàkiri báyìí. ó ti ya fọ́tò mi ó ti gbé fọ́tò mi lọ. kí wàá ní tó lé ń bẹ̀ sórí ọ̀ràn kan lọ dá wọ́n dá ọ̀ràn kan lọ tẹ̀lé wá ní agbára gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ afẹ́ yẹra ó fẹ́ kó lu ìlú nígbà tó wá débi ibi kíní tí wọ́n ti máa ń ṣe kíní pásítọ̀tù tó máa fi ń travel tó ń bu ọba lù wọ́n ní kọ́ lọ lè mú bàbá yẹn wá wọ́n ní kọ́ ya fọ́tò bàbá yẹn wá báyìí ká lè mọ̀ pé lóòótọ́ ọmọ ìlú ni wọ́n sì yọ dé ọ̀dọ̀ mi lọ lọ́ba sì ṣàlàyé fún mi. ọba jẹ́ ti bàbá ni èmi ní bàbá ìgbẹ́jọ́ mo lẹ́ni tó ṣe bàbá fún un òfin ni ọ̀yá ká lọ fún ọ̀dọ̀ bàbá mo jẹ́ wá sọ́dọ̀ tiẹ̀ bàbá sì ti ló wọ́n sanwó bí wàá ní tó burú bẹ́ẹ̀. lòfin ní wá ṣe bàbá fọ́dà rẹ̀ àdàkóró kí n ṣe bàbá fọ́dà rẹ̀ kò kàn mí. bí ẹni fọ́tò sọ́yà náà ló ti yà ó. tí ẹni tíjọba ń wá kò sí ẹnu kò sí wàhálà ọ̀rẹ́ ti yé mi. inú wa ní kí ni èmi mọ̀ pé ọ̀fẹ́ kan pa mí kọ́ ọ lé olówó pọ̀ ni àmọ́ sọ ní kí ìjọba tó wá mi délé kẹ́ tó gbé mi lọ fúnra ara mi báyìí ní kọ̀ọ̀kan pa ọ́ aṣọ ní ṣe báyìí fún mi. ọmọ ń sọ pé kí n ṣe. oore mo ṣe. ṣé n tó yẹ kí n ṣe lọ ní í ṣe. kí ló burú mi kéèyàn ó ṣe bàbá fọmọ ọlọ́mọ ìgbà tí ì ṣe pé bóyá ìwọ ní ìsàbíàmọ ni ó sì tún gbowó àbí ò gbowó ni kí ló wà lè ń délé báyìí ní ìsìn. gbogbo owó kí ló dé. gbogbo owó pé wọn ò pa ọ́. kí ló fẹ́ ṣe. torí wọn ò pa ọ́ sí mi. ọ̀ pa mi. èmi mú sọ bẹ́ẹ̀. yé ẹ gbà mí awo ó ń ṣe báyìí. ẹ tẹ́lẹ̀. ilé mẹ́rin.